Jungle. Audio Jungle. Ẹ káàsán ẹ sì kú dédé àsìkò yìí jákèjádò àgbáńláyé tẹ́tí láǹfààní láti máa wo ìkànnì BGI TV. Ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ń dé sójú ìwòran yín láti ìkànnì yìí. Olúṣọlá Oyènẹ́kan níròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà. Alákòóso fún ètò ilé ìtúnrí sí ìgbòkègbodò àwọn ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè wa Nàìjíríà ti kéde wípé àwọn ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú eléyìí tí wọ́n bá ń déwọ́ gbígbé àwọn oníbàárà wọn tàbí fífagilé gbígbé àwọn oníbàárà wọn ni yóò bẹ̀rẹ̀ sí ní máa san owó ìtanà fún àwọn oníbàárà wọn láti oṣù kínní ọdún tí ń bọ̀. Gómìnà ìpínlẹ̀ Ondo gómìnà Rotimi Akeredolu ti ṣetán àti tẹkọ̀ létí lọ sórílẹ̀-èdè Germany fún ìtọ́jú ara rẹ̀ lónìí. Ògbóǹtarìgì àwọn agbésùmọ̀mí kan eléyìí tí àwọn ọmọ ogun ilẹ̀ wa tí wọ́n ti ń wá òun náà ni àwọn ọmọ ogun ilẹ̀ wa ti mú balẹ̀. Àwọn agbébọn kan ti jẹ́ àwọn ènìyàn méje ọ̀tọ̀ọ̀tọ̀ kan gbé tí wọ́n sì ṣekú pa ẹnìkan ní òpópónà márosẹ̀ ìlú Èkó sí ìlú Ìbàdàn. Arákùnrin kan ló ti gbẹ̀mí ara rẹ̀ lẹ́yìn ìgbà tí ó ti sọ mílíọ̀nù 2.5 sí ọwọ́ Tete. Wàyí o, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso fún ìgbòkègbodò àwọn ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè wa Nàìjíríà Festus Keyamo òun náà ló ti sọ wípé ìṣàkóso òun náà ló ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti máa ṣe àmójútó àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú ilé tí ń ṣiṣẹ́ lórílẹ̀‐èdè yìí láti bẹ̀rẹ̀ sí ní máa san owó gbà má bínú fún àwọn oníbàárà wọn ilé tí wọ́n bá déwọ́ gbígbéra wọn tàbí tí wọ́n fagilé gbígbéra wọn kúrò níbi tí wọ́n bá wà lọ sí ibi tí wọ́n lọ láti oṣù kínní ọdún 2024. Alákòóso yìí ló ṣiṣọ́ lójú eléyìí lọ́jọ́ ìṣẹ́gun àná níbi tí ó ti ń fi ara wọ̀n níwájú àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ nínú ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tó ń gbọ́ àwọn ọ̀rọ̀ àsọyé lórí ètò àbá ìṣúná ọdún 2024 láti lè fi ìdí ọ̀rọ̀ wọn múlẹ̀. Keyamo sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn tí ń gbéná kárí pẹ̀lú àwọn iléeṣẹ́ àwọn òfurufú lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí eléyìí tí wọn bá ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Kódà ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ṣetán àti bẹ̀rẹ̀ sí ní máa kọ orúkọ àwọn iléeṣẹ́ ọlọ́kọ̀ òfurufú eléyìí tí wọ́n bá kọ̀ láti máa tẹ̀lé ìlànà àti òfin orílẹ̀‐èdè Nàìjíríà yìí sí àwọn ìwé ìrè láti lè máa kéde wọn bí wọn ṣe kójú òṣùwọ̀n tó. Gómìnà ìpínlẹ̀ Ondo gómìnà Rotimi Akeredolu òun náà ni yóò máa gbéra kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ní òní ọjọ́rú Wednesday ọjọ́ 13 oṣù kejìlá ọdún 2023 láti lè lọ ṣe ìtọ́jú àgọ́ ara rẹ̀. Eléyìí ló di mímọ̀ nínú àtẹ̀jáde eléyìí tó tọwọ́ akọ̀wé akọ̀ròyìn rẹ̀ jáde Richard Ọlátúndé ní ìlú Àkúrẹ́. Ọlátúndé sọ wípé Rotimi Akeredolu òun náà ni yóò máa gba ìsinmi ìtọ́jú lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ó ti wí láti lè lọ gba ìtọ́jú àgọ́ ara rẹ̀ tí yóò sì fi ọ́fíìsì rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí gómìnà. Nínú ìwé eléyìí tí ó kọ láti lè fi jẹ́ kí àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà kí wọ́n mọ irú ìgbésẹ̀ eléyìí tí ó fẹ́ gbé eléyìí tó fi mú kí gómìnà Akeredolu tó fi gbé agbára gómìnà náà fún igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀hún Lucky Ayédàtiwa láti bẹ̀rẹ̀ sí ní máa ṣe àdélé gómìnà gẹ́gẹ́ bí òfin ti lálàkalẹ̀ ṣáájú. Òun náà ni wọ́n ti sọ wípé gómìnà ìpínlẹ̀ Ondo yìí náà ló ti gbéra ní ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2021 àti ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2022 pẹ̀lú ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 2023 àti ọjọ́ kẹwàá oṣù keje ọdún 2023 kó tó di wípé ó tún wá gbéra lọ sí orílẹ̀-èdè Germany báyìí láti lè lọ gba ìtọ́jú ara rẹ̀.
àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà àti òfurufú òun náà ni wọ́n ti kéde wípé àwọn ti mú ògbóǹtarìgì kan nínú àwọn àléwájú agbésùmọ̀mí tí ń da àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú tí orúkọ rẹ̀ jẹ́ Ali Kawaje tí gbogbo èèyàn mọ̀ sí Ali Kachala eléyìí tí ó wà ní agbègbè Mangoro ní ìjọba ìbílẹ̀ Munya ní ìpínlẹ̀ Niger eléyìí tí ó ń da agbègbè náà láàmú. Kachala yìí òun náà ló jẹ́ ọ̀kan nínú àwọn ògbóǹtarìgì àwọn aṣáájú mọ́kàndínlógún tí wọ́n léwájú àwọn agbésùmọ̀mí eléyìí tí wọ́n ṣe ìkọlù sí olú iléeṣẹ́ àwọn ọmọ ogun ilẹ̀ wa ní oṣù kọkànlá ọdún 2021 lásìkò ìkọlù náà òun náà ni wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ òfurufú ti orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí orí kó ẹni tó jẹ́ awakọ̀ òun náà yọ Àbáyọ̀mí Dàìró ní oṣù keje ọdún 2021 gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun àná wípé Kachala òun náà ni wọ́n ti ṣe ìkọlù sí tí àkọ àwọn ọmọ ogun òfurufú orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì gbé irú ìgbésẹ̀ náà láti ṣe ìkọlù tí wọ́n sì pa á tí wọ́n sì mú balẹ̀. àwọn agbébọn kan eléyìí tí wọ́n ní wọ́n wọṣọ àwọn ọmọ ogun òun náà ni wọ́n ti jí àwọn méje ọ̀tọ̀ọ̀tọ̀ kan gbé ní agbègbè Fìdíwọ́ ní òpópónà márosẹ̀ ìlú Èkó sílùú Ìbàdàn ní ọjọ́ Ajé Monday eléyìí tí wọ́n sì pa ẹnìkan nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìkan nínú ọkọ̀ tí àwọn ajínigbé yìí tí wọ́n wà òun náà ni àwọn ajínigbé ọ̀hún náà múra bíi àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lóní kíkankíkan kó tó di wípé wọ́n jí àwọn méje kan gbé tí wọ́n sì jí wọn wọnú igbó kan lọ ní òpópónà márosẹ̀ náà gẹ́gẹ́ bí ìròyìn náà tó fìdí ẹ̀ múlẹ̀ nígbà tí arábìnrin kan tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tí ìṣẹ̀lẹ̀ wọn náà tí ó ṣojú rẹ̀ wípé àwọn kan òun náà ni wọ́n ní ìrìn àjò pẹ̀lú mọ̀lẹ́bí wọn kó tó di wípé wọ́n jí wọn gbé tí wọ́n sì gbé wọn wọ inú igbó lọ ní kété tí wọ́n fẹ́ jí wọn gbé náà ni wọ́n kófìrí àwọn arábìnrin kan tí wọ́n rí wọn tí wọ́n sì yìnbọn pa àwọn méjì kan tí kan sì yẹ Ọlọ́run nípè lẹ́sẹ̀kẹsẹ̀ nínú wọn ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà múlẹ̀ nígbà tí àwọn akọ̀ròyìn ń bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ alátagbà ní ọjọ́ ìṣẹ́gun àná yìí wípé àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí rẹ̀ ó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀pẹ́yẹmí Fọlání ilé tó lọ sí ìjọ Rìdíìmù tó ń gbé ní ojúlé kẹwàá ní inú ìjọ Rìdíìmù òun náà ni wọ́n sọ wípé wọ́n jí gbé ní ọjọ́ Ajé Monday nígbà tí ó fẹ́ rìnrìn àjò lọ sí ìlú Àkúrẹ́ láti ìpínlẹ̀ Èkó ní pẹ̀lú òun àti mọ̀lẹ́bí rẹ̀ nínú ọkọ̀ Toyota Hiace kan. arákùnrin kan òun náà ni wọ́n sọ wípé ó ti gba ẹ̀mí ara rẹ̀ látàrí wípé ó sọ owó tó tó mílíọ̀nù 2.5 náírà sí títà tẹ́tẹ́. arákùnrin yìí òun náà ni wọ́n ti mọ ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ wípé ó lọ mu àwọn oògùn eléyìí tí wọ́n fi ń pa kòkòrò níbẹ̀ náà ni ó ti wá sórí ẹ̀rọ alátagbà Facebook rẹ̀ eléyìí tó sì ń kéde wípé òun ti mu àwọn nǹkan báyìí láti lè fi gba ẹ̀mí ara rẹ̀ ní kété tí àwọn ọ̀rẹ́ rẹ̀ gbọ́ òun náà ni wọ́n gbìyànjú àti gbé lọ sí ilé ìwòsàn níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ náà wípé nínú àwọn owó eléyìí tí òun fi ta tẹ́tẹ́ náà mílíọ̀nù 1 náírà òun náà ni ó jẹ́ ti tòun kó tó di wípé wọ́n mọ irú èèyàn tó jẹ́ tí wọ́n sì pe orúkọ rẹ̀ ní òun náà pé mílíọ̀nù 1.5 náírà náà ni òun yá pé àwọn onígbèsè náà ni yóò máa sin òun tí wọ́n sì máa dojú tòun. Chukwuma Richard òun náà ni orúkọ arákùnrin ọ̀hún nígbà tí wọn yóò fi gbé dé ilé ìwòsàn òun náà ni ẹ̀pà òrómọ́ tó sì ti ta kiri nípa. ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìjọba ẹ̀ lọ fún ti ọ̀sán òní ẹ má gbàgbé fún àwọn òròyìn síwájú sí láti máa kàn sí wa lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìí Adébáyọ̀, lójú òpó YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV, lójú òpó Instagram Gbàgede Ìmọ̀ _22 yóò ṣe é ṣe o.
kí a tó máa lọ ẹgbẹ́ àwọn kókó oníròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ẹni tó jẹ́ alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti kéde wípé àwọn iléeṣẹ́ ọlọ́kọ̀ òfurufú yóò bẹ̀rẹ̀ sí ní máa san owó gbà má bínú fún àwọn oníbàárà wọn eléyìí tí wọ́n bá dá dúró tàbí tí wọ́n fagilé ìgbéra rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ondo gómìnà Akérédolú ni yóò gbéra ní ọjọ́ òní ọjọ́rú Wednesday ọjọ́ 13 oṣù kejìlá lọ sórílẹ̀‐èdè Germany láti lọ gba ìtọ́jú agbára rẹ̀ bí ó ṣe ń gbé agbára fún igbákejì rẹ̀ Lucky Ayédàtiwa. Ògbóǹtarìgì olórí àwọn agbésùmọ̀mí kan eléyìí tí wọ́n ti ń wà látọjọ́ tó ti pẹ́ òun náà ni àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà ti tòfurufú ti ṣe ìkọlù sí tí wọ́n sì ti mú un balẹ̀. Àwọn ajínigbé kan tí wọ́n wọṣọ àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti jí àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan gbé tí wọ́n sì pa ẹnìkan ọ̀hún sílẹ̀ ní òpópónà márosẹ̀ ìlú Èkó sílùú Ìbàdàn. Arákùnrin kan eléyìí tó sọ owó tó tó mílíọ̀nù 2.5 náírà sí tẹ́tẹ́ títa ti gbẹ̀mí ara rẹ̀. Ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní jù báyìí lọ fún ti ọ̀sán òní yìí. Olúṣọlá Oyèlẹ́kan ló ti mú ìròyìn wá sí ti ìgbẹ̀yìn àti sójú òwòrán yín. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń wò wá ẹ máa yáṣẹ́ o. Audio Jungle. Audio Jungle.